èyí lohun táwọn àáfàá Ìlọrin tún ṣe fún Ta-Ni-Ọlọrun lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kejì yìí ní ìdùnnú ṣubú layọ̀ fún gbajúmọ̀ oníṣẹ̀ṣe nni Abdulazeez Adégbọlá tí gbogbo èèyàn mọ̀ sí Ta-Ni-Ọlọrun pẹ̀lú bí àwọn àáfàá Ìlọrin Aafaa Labib Lagbaji àti àwọn Madrasati Muhammad ṣe wọ́gi lé ẹjọ́ tí wọ́n pè é sílé ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Wọ́n ní àwọn ò bá a ṣẹjọ́ mọ́. Èyí wáyé látàrí ìgbésẹ̀ tí àwọn olùpẹ̀jọ́ gbé nípasẹ̀ àwọn agbẹjọ́rò wọn. Wọ́n ní àwọn ti fọwọ́ wọ́nú àwọn kò ṣẹjọ́ pẹ̀lú Ta-Ni-Ọlọrun mọ́ ni adájọ́ bá fagilé ẹjọ́ náà. Ẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn méjèèjì fi kàn án nílé ẹjọ́ kan náà nílùú Ìlọrin. Ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ní Labib Lagbaji fi kan Ta-Ni-Ọlọrun nígbà tí Madrasati Muhammad fẹ̀sùn jíjó Kùránì níná kàn án. Agbẹjọ́rò àwọn méjèèjì ló sọ fún ilé ẹjọ́ pé àwọn olùpẹ̀jọ́ ní àwọn ti ṣetán láti wọ́gi lé ẹjọ́ tí àwọn pè àwọn kò ṣẹjọ́ mọ́. Wọ́n ní oníbàárà àwọn ṣe ìpinnu yìí látàrí ìpàdé àlàáfíà kan tó wáyé láàrin àwọn àti olùjẹ́jọ́. Onídàájọ́ Muhammad Adam ti wọ́gi lé ẹjọ́ ọ̀hún ló bá ní kí Ta-Ni-Ọlọrun máa lọ láyọ̀ àti àlàáfíà. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.